Hello, ẹ̀yin èèyàn mi kì í máa ṣe kékeré. Wọ́n ní Lizzy nsìn, wọ́n ní ó ti ń ké yàún. Tẹ bá ń gbọ́ yàún, yàún, wọ́n ní Lizzy ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní sìn, ìgboro ti dàrú, afẹ́ ti dàrú. Ojú òòjọ́ ojúmọ́, bẹ́ẹ̀ ni, àbòsí ò ṣeé ṣe fún wọn mọ́. Wọ́n lórí wọn. Wọ́n ní ariwo yà. Kí làwọn ṣe léèsì? Wọ́n ní ṣe ni Mariam ti ẹ̀kọ́. Elizabeth mo mà fẹ́ sọ, ẹ má bínú. Wọ́n ní ṣe ni Elizabeth. Wọ́n ló ń sunkún sí pé Ashley ló kó òun sí wàhálà yìí. Tóun bá mọ̀, òun ò ní gbọ́rọ̀ sí Ashley lẹ́nu. Ashley tó ní Naomi kẹ̀, òun lòun fẹ́ rúlu pé òun Ashley ló máa rúlu ààfin. Òun ti dúró pé òun ló fẹ́ rúlu. Òun ni daughter of soil ní ààfin. Ó ní Ashley ló dún ẹ̀ kó òun sí gbogbo yọ́yọ́ yìí. Ṣẹ́yìn lérò pé tí Ashley bá tiẹ̀ fẹ́ rúlu ààfin, ṣé gbogbo yín máa dúró? Ìyẹn Elizabeth yẹn, ẹni tó fẹ́ kọ́ lóró tó dẹ̀ gbà pé òun máa ṣòro. Oró ti wà nù ẹ̀ láti ṣe. Kó ya tètè gbé gbogbo ẹnu, kó gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Kó má jẹ́ káyé bá gbọ́ pé Ashley ló kọ́ òun ní gbogbo nǹkan tóun ṣe fún Naomi. Ó ní báwo ni Naomi ṣe fẹ́ ṣe, báwo ló ṣe fẹ́ ṣe tóun máa tún regain relationship òun padà pẹ̀lú Naomi. Pé ṣé ó dájú ṣá, ṣé ó lè rí padà mọ́ gbogbo ẹ̀ náà ni. Torí kò sí bí inú rẹ̀ náà ṣe lè lò tó. Kò sí bí èèyàn ṣe lè rọ inú tó. Kò sí bí èèyàn ṣe lè rí, bí èèyàn ṣe lè gọ̀ tó. Tó bá sọ pé ọ̀rẹ́ àtijọ́ ó lè dàbí ọ̀rẹ́ ẹ̀sìn, àbí ọ̀rẹ́ ẹ̀sìn ó lè dàbí ìtàn tí ń ṣe bọ̀ látẹ̀yìn. Mi ò rò pé ó lè rí bẹ́ẹ̀ o. Pẹ̀lú ọ̀rẹ́ tí Naomi fa Elizabeth mọ́ra kó jẹ́ ká máa ṣọ̀rẹ́, jẹ́ ká máa wọlé wọ̀de, ká máa ṣe tọmọ tìyá. Káyé ìmájì. Lọ́ba ní Elizabeth pé wọ́n ló regret pé kí ló ṣe òun tóun fi lọ ń gba gbogbo ẹ̀kọ́ òdì tí òun gbà láti lè ṣe jàǹbá fún Naomi. Wọ́n ní Ashley ló ń kọ̀. Wọ́n ní gbogbo ìwà jàǹbá tí Elizabeth ti lọ kọ́ gidi gan tó fi ń fèsì Naomi pé àṣé Elizabeth ni Ashley ló wà nídìí ẹ̀. Pé ṣe Ashley ló tọ́ òun. Pé kàn wò ó sí ló tọ́ òun. Pé kàn wò ó sí. Àwọn ọmọ tí wọ́n bí fún kábíyèsí these days, ṣèbí tó wá pé òun yìí wà pẹ̀lú Naomi, òun náà bá ti mọ ibi tí òun bá kú sí. Pé irú ọmọ tí princess gbé wá tí kábíyèsí lọ announce. Wọ́n mà ní kábíyèsí announce ní íńtánẹ́ẹ̀tì gidi gan, publish ẹ̀ gidi gan. Pé òun ti ní ìyàwó míì o. Ìyàwó kẹjọ àti pẹ̀lú bébì ọmọ tuntun làǹtìlanti jòjòló obìnrin princess ló bí fún òun. Pé kò dẹ̀ sí àní-àní òun ti fẹ́ náà àbọ̀ òun ti fẹ́ ni. Nǹkan bẹ wọ́n ní Elizabeth Nkensìn pé kán wò òun báyìí. Òun ti ń regret, kì í ṣe pé bóyá wọ́n ní dẹ̀ ṣe. Wọ́n ló sọ gbagba yà pé òun regret pé ó ń Nkensìn. Ó má ké. Kí ló fẹ́ ké fún? Ṣèbí òun ni kí ló ń jẹ́ tó gbórí ẹ̀ sílẹ̀ pé kán máa gún òun gàlígà, kán bá òun fà. Wọ́n dẹ̀ Ashley kẹ̀dẹ̀. Kí ni Ashley ní lọ́wọ́ tó fẹ́ fún yàn ní ààfin? Àfi kó ṣe kà. Ìkà ni kò sí nǹkan. Okay, láti ìjọ́ tẹ̀tí mọ Ashley ní ààfin. Ìjọ́ ò lè gbọ́ pé ó ṣe dáadáa rí. Bó ṣe rere pé kò ṣe kà. Ó nífẹ̀ẹ́ ọmọnìkejì rí. Pé inú ẹ̀ dùn sí ọmọnìkejì rí. Àfi kó ṣe bí. Tí
tí mo ti gbọ́ ọ̀rọ̀ Ashley bó ṣe dé láti UK tó fi welcome pẹ̀lú ọmọ ẹ̀ ìjọ́ kejì lórí Zoom ibi padà torí Naomi ló ṣe dé láti UK pé òun ò ní gbà gbogbo ipò Naomi òun ló fẹ́ gbà láàfin yẹn torí ẹ̀ ló ṣe takò lóhùn padà sí UK mọ́ tó wáá kó ó tiẹ̀ níṣẹ́ gidi kò níṣẹ́ tó yanrantí ó kàn fẹ́ gbogbo tí Ashley ni pé kó fi èrú gbàbùkún kó fi èrú máa gbàbùkún òun ni ti Ashley lọ́jọ́kọjọ́ òun ni Lizzy ìwọ tó kàwé tó ṣe gbogbo ẹ̀ wọ́n ní bàbá ẹ̀ pásítọ̀ ìyá ìkẹ̀dẹ̀rẹ̀ Dickness lóde wá ya wá sí torí pé wá sí ilé olórogún wá bẹ̀rẹ̀ sí ní ṣe bí wọ́n ṣe ń ṣe nílé olórogún pé tán bá fi oògùn fẹ́ ọkọ ò lè dúró sílé ọkọ yẹn ó tún mọ̀pọ̀ tó ń kọ́ ẹ tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yálé aláwo níṣẹ́ kó yálé Jésù Kristi Olódùmarè Ọlọ́run ìbá ti dá ẹ lóhùn kò sí bọ́tà náà ṣe lè gbógun tó pẹ̀lú bó ṣe lọ́mọ ọ̀tá tó bó ṣe fara nù wọ́n tó kò sí ni òfò ni ìbá jẹ́ bí ọjọ́ kejì ọjà òfò ni ìbá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní kò sí ìjà olóró tán lè ṣe sọ́mọ Ọlọ́run tó máa pa lára ó bá àti ẹ̀ lóyún ó bá ní oyún 15 kó fara nù àwọn NRC ó máa bí nǹkan ẹ̀ ó máa tátù ni torí kò sí nǹkan tó máa ṣe fún un ṣùgbọ́n ọkàn ẹ̀ pín sí méjì ó fara rò wọ́n lọ́tún fara rò wọ́n lósì ó fi kun ẹ̀ ó sì dé àyà wọn ó sì dé kun wọn wọ́n kàn bẹ̀rẹ̀ rìn èké ṣùgbọ́n nínú deep down in them nǹkan míì wọ́n ní sí ìgbà mélòó ló ti kì í ṣe pé ó lóyún kì í dẹ̀ ṣe pé bóyá àgàn ni ìgbà mélòó ló ti lóyún bẹ́ẹ̀ orí tán fi jẹ wọ́n máa fi jẹ lágbájá ló jẹ oyún mi mú tọ́mẹ̀dù ló jẹ ojú mi mú tó bá dúró déédéé tó dúró dáadáa kò sí òǹtọ̀ pẹ̀lú bí Naomi ṣe ń tọ́ ẹ sọ́nà jẹ́ ká gbà báyìí jẹ́ ká ṣe báyìí ká gba àdúrà ká fàdúrà ìdíra wa lámùrè ká fàdúrà jagun fúnra fọwíẹ́ níṣẹ́ tó máa fi àdúrà jagun babaláwo ló ń fi òtùmọ̀pọ̀ jagun fún ẹ níbo ló ti rí pé èpè máa ń wo èpè èpè ò lè wọ́ èpè ó fẹ́ sọ pé darkness ó yá gẹ́tẹ̀wé kó máa fi èṣù máa lé èṣù máa ní kí ni nǹkan tó jẹ yó tó fẹ́ wá fèsì fẹ́ fèṣù fi èṣù ó fẹ́ fi èpè wẹ èpè rọ ni mọ̀ pé òkùnkùn àti ìmọ́lẹ̀ ò kí ń papọ̀ láyé tí ibi tó bá ti rókùnkùn ìwọ̀n tán náà tí ẹ̀tàn náà ṣáná débẹ̀ báyìí ìmọ́lẹ̀ máa dé òkùnkùn láti paradà ni ìwọ fi ìlànà Ọlọ́run lẹ̀ tán fi kọ́ ẹ láti ilé onígbàgbọ́ wá sílé aláwo ó fi tutórí Naomi ó ní wọ́n ń kọ́ ẹ ló bẹ̀rẹ̀ sí ní yálé aláwo ló ń yálé oníṣègùn ṣójúṣe fún ẹ kó lè júṣe fún ẹ ni because kì í ṣe nǹkan tó ń fi kọ́ ẹ láti ilé tó ń fi kọ́ ẹ láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ ó wá dé ọ̀dọ̀ kábíyèsí torí kábíyèsí ti jẹ́ oníṣẹ̀ṣe tí kábíyèsí bá tiẹ̀ jẹ́ oníṣẹ̀ṣe ṣé kábíyèsí sọ fún ẹ pé ìṣẹ̀ṣe nìkan ni kábíyèsí ṣe kò sí nǹkan tí kábíyèsí kò síbi tán sọ fún kábíyèsí bó ṣe wà á kírun á ṣèṣẹ̀ṣe á tún ka bíbélì bẹ́ẹ̀ ni ẹni tó mọ nǹkan tó ń ṣe ẹni bá sọ pé kò sí wọ́n ní irú Ọlọ́run wà rẹpẹtẹ ẹni bá sọ pé kò fẹ́ dá wà pé kò sọ́lọ́run ẹlọ́bìnrin ayé lọ́wọ́ Nebukadnesari tó kọjá àyè tọ́lọ́run rán lọ sínú igbó ó di ọdún 7 kó tó ronúpìwàdà ṣó ronúpìwàdà àbí Ọlọ́run ṣàánú àrùn lórí gbangba Ọlọ́run sọ fún kókó lọ ó dẹ̀ tásìkò tó fẹ́ dúró tó fẹ́ fi ìyà jẹ gidi gan toró ti rí Ọlọ́run fín ó tàpá sí ìlànà Ọlọ́run òun lè wá sọ pé wọ́n fẹ́ kọ́ ẹ lóró ìwọ náà fẹ́ ṣe ó fi ọ̀nà ẹlẹ̀ wọnú ọgbà ọ̀nà gbó lọ kí ló wá ń regret wọ́n ló ń ké ẹ pẹ̀lẹ́
ẹni tó fẹ́ kọ́ lóró tó wà nínú ẹ̀tàn kọ́ tó dẹ̀ ṣe yẹn. Wá jókòó síbẹ̀. Báwo lo ṣe fẹ́? Ṣé Naomi tún lè jẹ́ kóun àǹtí ẹ̀ tún máa ṣe wọléwọ̀de? Ó ti di ayé àtijọ́. Ó ti di àfihẹ́yìn tégún fi ṣọ. Láyé, ẹ̀yin èèyàn mi, bẹ́ẹ̀ ni. Tó bá ní báwo ló ṣe ń rí, bó ti ń rí náà nìyẹn. Kò sí bí Naomi ṣe lè bẹ́ẹ̀ ṣe rí. Kò sí bó ṣe lè bẹ̀bẹ̀. Torí ó ti di Sátánì ni. Torí ẹni tó bá fẹ́ bá Sátánì jẹ́ ṣíbí ẹ̀ máa gùn. Ṣíbí Naomi máa gùn gbọ̀ngbọ̀ràn. Ó bá bẹ́ látòkè délẹ̀. Láti èní títí di millions of kìíní. Ó dáríjì ẹ̀. Ó ní bẹ́ẹ̀ torí ò ní sún wọn mọ́. Torí ọ̀ka ni ẹ́. O lè ṣáàyàn at any time. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní Lizzy ń kábàámọ̀. Continue now. Ṣebí wọ́n ní rere máa ń pé, ìkà dẹ̀ máa ń pé. Èyí tó bá pé ẹ kó continue. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi fi túkù sí comment section, kí ẹ bá mi subscribe. Ẹ ṣé gan ni. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé bẹ́ẹ̀ o.